Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín, ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Àjọ tí ó ń gbógun ti lílo oògùn olóró National Drug Law Enforcement Agency (NDLEA) ti lọ sí ilé ìgbafẹ́ Proxim Night Club èyí tí ó wà ní Victoria Island, Èkó, tí wọ́n sì fi ọwọ́ ṣìnkún òfin mú àwọn ènìyàn tí ó lé ní 100+ nínú àjọyọ̀ oògùn olóró láì yọ wọ́n ká. Gbajúmọ̀ ni ẹni tí gbogbo ènìyàn tún máa ń pè ní Pretty Mike, tí orúkọ rẹ̀ gan-an jẹ́ Mike Eze Nwangwu, sílẹ̀ ní wákàtí òwúrọ̀ ọjọ́ Ìsinmi. Director Media and Advocate NDLEA ti olú iléeṣẹ́ wọn, Ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi, ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ tí ó gbé jáde síta ní ọjọ́ Ìsinmi wípé ìjáde àwọn ṣe àtẹ̀lé ọgbọ́n inú lórí ètò ṣíṣe ayẹyẹ oògùn olóró ní ilé ìgbafẹ́ tí ó wáyé ní ojú ilé keje No. 7 Akinṣọlá Street, Victoria Island. Ó tún wá ṣàlàyé wípé òṣìṣẹ́ NDLEA ti dé ibi ayẹyẹ náà ní bíi déédé agogo 11 alẹ́ 11 p.m. ní ọjọ́ Àbámẹ́ta tí í ṣe ọjọ́ 25 oṣù kẹwàá October 25 ọdún 2025. Nígbà tí ó di nǹkan bíi agogo 3 ìdájí 3 a.m. ni àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ tí àwọn wá ṣe ní ìbámu pẹ̀lú ìlànà òfin. Àwọn oògùn olóró ní páálí bíi cannabis, nitrous oxide, èyí tí gbogbo ènìyàn mọ̀ sí laughing gas, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn rí gbà lọ́wọ́ àwọn afurasí àti èyí tí wọ́n kó pamọ́ sínú ilé ìkó-nǹkan-pamọ́-sí store níbi ayẹyẹ náà. Gbogbo àwọn ènìyàn tí àwọn fi ọwọ́ òfin mú ni àwọn ń ṣe ìwádìí àti àyẹ̀wò fún lọ́wọ́lọ́wọ́ ní àkóló àwọn. Nínú iṣẹ́ mìíràn ọ̀tọ̀ tí àwọn ṣe ní ibùdókọ̀ ọkọ̀ òfurufú ti Murtala Muhammed International Airport (MMIA) Ìkẹjà ti ìlú Èkó, ni àwọn tún rí ọjà ìdí 70 parcel ti cocaine, èyí tí ìwọ̀n rẹ̀ tó 3.6 kg, ni wọ́n fi pamọ́ sínú àgbá nǹkan ìpara body cream container, èyí tí wọ́n ń gbé lọ sí United Kingdom. Ẹrù ọjà yìí ni wọ́n díbọ́n bí ẹni pé nǹkan tí ẹni tí ó gbé ránṣẹ́ lọ sí ìlú London ló fẹ́ lò fún ara rẹ̀. Ọjà náà ni wọ́n gbé sínú ọkọ̀ òfurufú Air Peace Flight ní ọjọ́ 14 oṣù kẹwàá October 14. Ẹni tí ó gba ẹrù náà lọ́wọ́ wọn ní Ọ̀gbẹ́ni Lawal Mustapha Ọlákúnlé, cargo agent, àti pé òun náà ló jẹ́wọ́ nígbà tí wọ́n fi ọwọ́ òfin mú. Ìwádìí tí àwọn tún ṣe lórí gbígbé oògùn olóró lọ sí ilẹ̀ òkèèrè yìí ni ó tún sún àwọn dé mímú arábìnrin Ògúnmúyìdé Táíwò Deborah, tí ó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera, àti Mutiu Adébáyọ̀ Adébíyì, tí òun náà jẹ́ Chief Executive Officer ti iléeṣẹ́ Mutiu Adébíyì and Co Travel Agency, tí àwọn méjèèjì yìí ní àsopọ̀ pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ gbé ẹrù náà lọ sí ilẹ̀ òkèèrè. Babáfẹ́mi tún ṣe àpẹẹrẹ oríṣiríṣi iṣẹ́ tí àwọn àjọ NDLEA ṣe àti bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú oríṣiríṣi àwọn ènìyàn ní ibùdókọ̀ òfurufú bíi ti Akanu Ibiam International Airport (AIIA) Enugu, níbi tí wọ́n ti mú ẹni tí ó lo 40 ọdún ó dín 5 35 years old Lesotho national ní ilẹ̀ Lesotho, Herman Mark, tí òun náà gbìyànjú láti gbé egbòogi olóró tí ìwọ̀n rẹ̀ tó 103.59 grams methamphetamine, èyí tí ó gbé pamọ́ sínú diabetic coffee tea bag, lọ sí ilẹ̀ Philippines nípasẹ̀ Ethiopian Airlines ní ọjọ́ 22 oṣù kẹwàá October 22 ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n tún rí àwọn kan mú ní ìpínlẹ̀ Kwara, Taraba, Adamawa, Kogi, Nasarawa, ìpínlẹ̀ Èkó, ní agbègbè bíi Lekki, Ìkòyí, Victoria Island, Ajah àti VGC, Ìkòròdú, ìpínlẹ̀ Abia, Ondo, òpópónà Abuja-Kaduna Highway, Zamfara, Badagry ní ìpínlẹ̀ Èkó, àti àwọn ohun ìjà olóró wà nínú àwọn ohun tí wọ́n rí gbà lọ́wọ́ wọn, tí àwọn sì kó gbogbo irinṣẹ́ ìjà olóró fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti ṣe ìwádìí tí ó péye lórí rẹ̀. Babáfẹ́mi wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti kọ́kọ́ ṣe ìpolongo káàkiri orílẹ̀-èdè yìí nípa gbígbógun ti egbòogi olóró ní ilé ẹ̀kọ́, ilé ìjọsìn, ilé-iṣẹ́ káàkiri àti àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Ọ̀yọ́, Kebbi, Enugu, Benue, Taraba, Rivers àti Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn olùgbé ìpínlẹ̀ Niger ti tún ké gbàjarè síta wípé ọkọ̀ agbépo mìíràn tí ó ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó,
èyí tí ó ń darí lọ sí ìpínlẹ̀ Kano ni ó tún ti ní ìjàmbá ọkọ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sì tún ti ń ṣòfò ní agbègbè Làkàlàfíà lọ́nà Lápái Àmbátà ní ìjọba ìbílẹ̀ Lápái ti ìpínlẹ̀ Niger ní òwúrọ̀ kùtù ọjọ́ Ìsinmi ní déédé agogo 8 òwúrọ̀ 8 a.m. Bí ó tilẹ̀ jẹ́ pé ilé ẹ̀kọ́ gíga ti Ibrahim Badamasi Babangida University IBBUL, Niger State Emergency Management Agency (NSEMA), National Union of Petroleum àti Natural Gas Workers (NUPENG), Abala Lápái Fire Service and Nigeria Security àti Civil Defence Corps ti tètè kóra wọn jọ lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n wọ́n tún fẹ́ kí ìjọba tètè yára dá sí ìṣẹ̀lẹ̀ yìí ní kíákíá kí òpin sì dé bá a ní wàràǹṣeṣà. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ wí pé àwọn epo pẹtiró tí ó wà nínú ọkọ̀ agbépo náà ni wọ́n tètè dà sí àwọn àgbá epo ńláńlá láti dènà ìṣẹ̀lẹ̀ ibi mìíràn àti kí ó má bàa ṣòfò dànù. Àwọn akọ̀ròyìn ṣàlàyé wípé àwọn ti pe àjọ Niger State Emergency Management Agency (NSEMA) nípasẹ̀ Director of Information and Leakages Dókítà Ibrahim Hussaini tí ó fi ìdí bí nǹkan ṣe ń lọ níbi ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó wá sọ fún àwọn akọ̀ròyìn wípé ọkọ̀ agbépo náà lọ́rí ní ojú ọ̀nà òpópónà Lápái Làmbátà, òun ló fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá rẹ̀, ṣùgbọ́n nígbà tí àwọn ti tètè dá sí gbogbo àwọn tún ti dóòlà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ènìyàn. Ìròyìn náà ló tún rán àwọn ènìyàn létí ní nǹkan bí ọjọ́ 6 sẹ́yìn nígbà tí ọkọ̀ agbépo pẹtiró kan fẹ́ lọ́rí ní ìlú Esa ti ìjọba ìbílẹ̀ Kasha tí òun náà ṣubú tí epo pẹtiró bẹ̀rẹ̀ sí ní dànù tí àwọn olùgbé agbègbè yìí wá lọ ń pọn epo pẹtiró bí ẹni pọn omi, èyí tí ó yọrí sí kí ọkọ̀ agbépo náà gbiná tí ó sì tún jó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gúrúgúrú. Ní ọjọ́ 21 oṣù kẹwàá October 21st ọdún 2025 ní ọjọ́ Ìṣẹ́gun, àwọn 37 ni ó gbẹ̀mí mì tí àwọn 52 ń gba ìtọ́jú ní oríṣiríṣi ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn iléeṣẹ́ Federal Road Safety Corps (FRC) ti pàṣẹ ìwádìí ní kíákíá lẹ́yìn àwòrán fọ́nrán aáwọ̀ tí ó wáyé láàrin òṣìṣẹ́ wọn àti awakọ̀ kan ní ojú ọ̀nà Àbúdù ní ìpínlẹ̀ Edo, èyí tí ó ń jà rànrìn káàkiri orí ẹ̀rọ ayélujára. Àwọn fọ́nrán yìí tí ó gba gbogbo orí ẹ̀rọ alátagbà X kan ní iléeṣẹ́ Punch orí afẹ́fẹ́ fojú gánní rẹ̀ lọ́jọ́ Ìsinmi níbi tí àwọn òṣìṣẹ́ FRC ti ń kó ẹgba bo awakọ̀ yìí lójú ọ̀nà tí wọ́n ti ń ṣe iṣẹ́ òòjọ́ wọn láti máa dẹ́kun wọ́lù-kọgbà ojú pópó (routine traffic stop). Ohun kan lábẹ́ àwòrán fọ́nrán yìí ló ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ nígbà tí ọlọ́kadà kan kọ̀ jálẹ̀ láti fún àwọn òṣìṣẹ́ FRC lówó, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí Corps Public Education Officer Olúṣẹ́gun Ògúnbàmídé àti Corps Marshal Shehu Mohammed gbé síta ní ọjọ́ Ìsinmi ni wọ́n ti sọ pé ó jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn àti pé àwọn ṣèlérí láti ṣe ìwádìí fínífíní lórí ìṣẹ̀lẹ̀ náà. Shehu Mohammed wá ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ àwọn tí ó hu irú ìwà yìí kò ṣe àfihàn ìwà tí ó yẹ kí àwọn máa hù. Ó tún wá fi dá gbogbo ènìyàn lójú wípé àwọn yóò fi ìyà tí ó bá tọ́ jẹ wọ́n ní ìbámu pẹ̀lú ètò ìlànà àwọn. Ó wá tẹ̀síwájú nípa rírọ̀ àwọn ará ìlú láti máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú òṣìṣẹ́ FRC kí wọ́n sì tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè jẹ́ kí ààbò tó péye wà lójú ọ̀nà gbogbo àti lórí ẹ̀mí gbogbo ènìyàn jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìbẹ̀rù ohun ìbòjò ni ó mú àwọn olùgbé orílẹ̀ Ìgànmú ní agbègbè Èkó ní ọjọ́ Ìsinmi nígbà tí afẹ́fẹ́ ìdáná gbiná ní abala kan nínú ọjà Orísunmibáre off Baálẹ̀ Street, èyí tí ó jó ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà ṣọ́ọ̀bù run. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí kankan kò sọnù, ṣùgbọ́n ìjàmbá iná náà déédé ṣẹlẹ̀ ní nǹkan bí agogo 2 kọjá ìṣẹ́jú 13 ọ̀sán 2:13 p.m. èyí tí ó jó àwọn ọjà tí ó tó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà tí ó sì tún jẹ́ kí àwọn ọlọ́jà àti olùgbé agbègbè náà sá àsálà fún ẹ̀mí wọn. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ Ọ̀gbẹ́ni Ejem tí orí kó yọ nínú ìjàmbá náà ni ó ṣàlàyé wípé òun wà nínú ilé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé àti pé ní agbègbè àwọn ilé-iṣẹ́ epo pẹtiró àti ti afẹ́fẹ́ ìdáná gáàsì 3 ni ó yí àwọn ká. Ilé-iṣẹ́ epo pẹtiró kan wà níwájú àdúgbò àwọn MRS filling station,
iléeṣẹ́ ńlá tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná gas company wà lẹ́yìn àdúgbò àwọn. Bákan náà tí ọkùnrin kan tí ó ní ilé ìtajà tí ó ń ta afẹ́fẹ́ ìdáná ńlá kan wà nínú àdúgbò tí òun wà. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tí ó ń tajà nínú ilé ìtajà yìí ló ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ nígbà tí ìjàmbá iná náà ṣẹlẹ̀. Ní kíákíá ni iná náà tètè ràn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní sìlẹ́ńdà afẹ́fẹ́ ìdáná kékeré nínú ilé ìtajà wọn tí wọ́n fi máa ń dá iná oúnjẹ tí wọ́n bá fẹ́ jẹ. Ìyáàfin Margaret Adéṣeyẹ tí ó jẹ́ dàrẹ́tọ̀ ti Lagos State Fire and Rescue Service fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ní kété tí àwọn gbọ́ ni àwọn òṣìṣẹ́ àwọn ti yára dá sí ìṣẹ̀lẹ̀ náà láti rí dájú wípé ohun gbogbo padà sípò àti pé kò sí ẹ̀mí tí ó ṣòfò bí kò ṣe ẹnìkan tí ó ṣèṣe díẹ̀ ní ọwọ́. Ó tún wá sọ nípa ìjàmbá ọkọ̀ agbépo tí ó wáyé ní ojúnà òpópónà Àpápá Oṣòdì Expressway nítòsí Berger Car Depot èyí tí epo pẹtiró inú rẹ̀ dànù nígbà tí ó kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Benz Jeep àti ọkọ̀ méje mìíràn tí wọ́n gbé síta fún títà. Ní kíákíá ni àwọn òṣìṣẹ́ àwọn ti Adégúnlẹ̀ àti Ìjẹ̀gùn Ẹ̀gbá Fire Crew ti tètè lọ síbẹ̀ láti dẹ́kun ìjàmbá mìíràn. Adéṣeyẹ tún wá ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ ọkùnrin kan tí àwọn òṣìṣẹ́ panápaná dóòlà ẹ̀mí rẹ̀ nígbà tí ó bọ́ há sínú ihò tí omi máa ń gbà lábẹ́ ilẹ̀ sí ọ̀nà Ìkòròdú èyí tí ó súnmọ́ Ìdíròkò bus stop nínú Maryland ní Anthony Village lọ́sàn-án ọjọ́ Àbámẹ́ta níbi déédé agogo 12 kọjá ìṣẹ́jú 24 12:24 p.m. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná ti Ìpẹ́jù ni àwọn rán lọ síbẹ̀. Oríṣiríṣi àpẹẹrẹ iṣẹ́ tí iléeṣẹ́ wọn ti ṣe ló ṣe àfihàn rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.